Aláròyé máa wí o. Nǹkan tí ń dá sí i lásìkò ìjọba Tinubu yìí. APC ìpínlẹ̀. Wámúwámú ni ẹsẹ̀ àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn pé síbi ìpàdé pàtàkì kan tó wáyé nípínlẹ̀ náà láìpẹ́ yìí, níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n lẹ́nu lọ́rọ̀ dáadáa ti fẹnukò láàrin ara wọn wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu láti ṣe sáà kejì gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí lọ́dún 2027. Yàtọ̀ sí Sẹ́nítọ̀ Gbénga Daniel àti Sẹ́nítọ̀ Ìbíkúnlé Amósùn àti ìyàwó rẹ̀ tí wọn kò wá síbi ètò pàtàkì náà tó wáyé lọ́jọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejì ọdún yìí ní gbọ̀ngàn ìgbàlejò ńlá kan tí wọ́n ń pè ní June 12 Cultural Center tó wà lágbègbè Kútọ̀ nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Ogunlọ́gọ̀ àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ti sọ wípé ààrẹ Tinubu làwọn máa ṣàtìlẹ́yìn fún láti di olórí orílẹ̀-èdè yìí fún ìgbà kejì. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ olùgbàlejò níbi ètò náà gbóṣùbà ńlá fún ààrẹ Tinubu lórí àwọn iṣẹ́ gbogbo tó ti ṣe látìgbà tó ti wà nípò àṣẹ lórílẹ̀-èdè yìí. Ó ní lára pé Tinubu ní àfojúsùn gidi nípa ìṣàkóso ìjọba. Ní nǹkan ṣe ti bẹ̀rẹ̀ sí ṣẹnure láàrin ìlú táwọn ará ìlú sì ti bẹ̀rẹ̀ sí ní gbádùn gidi. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ní àwọn ètò gidi tíjọba ààrẹ Tinubu ń ṣe láàrin ìlú ti bẹ̀rẹ̀ sí ní so èso rere báyìí. Ara ti bẹ̀rẹ̀ sí ní tu àwọn ọmọ Nàìjíríà gidi. Ó ní àfojúsùn tó dáa nípa ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Fún ìdí èyí, a gbọ́dọ̀ fún un láǹfààní láti ṣe ìjọba Nàìjíríà fún sáà kejì sí lọ́dún 2027. Lásìkò tí nǹkan kò lọ déédéé láàrin ìlú tí ọrọ̀ ajé ilẹ̀ yìí wà nínú òkè ìṣòro, ààrẹ Tinubu gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ náà. Ó ṣe àwọn ohun tó yẹ kó ṣe. Àwọn ìgbésẹ̀ tó gbé láwọn àsìkò náà ti bẹ̀rẹ̀ sí ní so èso rere láàrin ìlú wa báyìí. Ara ti bẹ̀rẹ̀ sí ní tu àwọn ọmọ Nàìjíríà dáadáa. Ọ̀pọ̀ ni wọ́n lérò wípé àṣìṣe ńlá gbáà ni ààrẹ Tinubu ṣe bó ṣe yọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiróòlù lásìkò tó gbàjọba. Àwọn kan ti bu ẹnu àtẹ́ lù ú, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti yàtọ̀ báyìí. Àwọn ará ìlú tí wọ́n bú u ti bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún wípé olórí tó mọ ohun tó ń ṣe ni ààrẹ Tinubu. Gómìnà Dàpọ̀ Abíọ́dún wá ra àwọn ará ìlú pàápàá jùlọ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n gbárùkù ti ààrẹ Tinubu kó lè wọlé sípò àṣẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027. Lára àwọn àlejò pàtàkì tí wọ́n wà níbi ìpàdé pàtàkì náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, ẹni tó gbóṣùbà ńlá fún ààrẹ Tinubu lórí àwọn iṣẹ́ tó ń ṣe látìgbà tó ti bọ́ sípò àṣẹ orílẹ̀-èdè yìí. Ọ̀ṣọ́bà ní lára pé ààrẹ Tinubu ní àfojúsùn gidi ló ṣe yọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiróòlù lásìkò tó gbàjọba lọ́wọ́ olóògbé Buhari lọ́dún 2023 tí kò sì bẹ̀rù ohun tó máa tìdí rẹ̀ yọ. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.